Gbajúgbajà olórin tàkasúfèé David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido ni ó ti sọ di mímọ̀ wípé tí òun bá tún ayé wá iṣẹ́ fọ̀gànàìsà ni òun yóò ṣe. Gbajúgbajà olórin afrobeat yìí ló sọ eléyìí di mímọ̀ lásìkò tí àwọn ènìyàn kan sọ àwọn ọ̀rọ̀ kan sí i látàrí bó ṣe ń gbádùn ara rẹ̀ pẹ̀lú ọkọ̀ òfurufú aládàáni ti bàbá rẹ̀. Davido ẹni tí ó sọ di mímọ̀ wípé inú àwọn èèyàn wọ̀nyí kò dùn sí òun bí òun ṣe ń jẹ̀gbádùn ara òun pẹ̀lú ọkọ̀ aládàáni ti bàbá rẹ̀ tí òun lọ káàkiri orílẹ̀-èdè àgbáláyé. Ó ní ogún ìbí òun ni òun sì gbọ́dọ̀ lò dáadáa. Bákan náà ló ṣe yẹ̀yẹ́ àwọn ènìyàn tí wọ́n bu ẹnu àtẹ́ lu àṣeyọrí rẹ̀ wípé torí ìdílé tó ti ṣẹ̀ wá ni ó ṣe ń rí ọwọ́ mú. Ó wá sọ di mímọ̀ wípé tóun bá máa tún ayé wá òun á jẹ́ fọ̀gànàìsà níbi tó ti kọ́ ní èdè pidgin. This free jet wey I dey fly all around the world dey really pay you now. I am sorry, it is my birthright. In my next life, I go come back as fọ̀gànàìsà. Má bínú. Bí ẹ kò bá gbàgbé, Davido ni wọ́n ti ń finá mọ́ ní agbo àwọn olórin wípé ìdílé ọlọ́rọ̀ tó ti ṣẹ̀ wá òun ló ṣe ìrànlọ́wọ́ fún láti di ohun tó dà lónìí. Hello everyone, there are a lot of things I've been. Ọmọ obìnrin gbajúgbajà òṣèrébìnrin Iyabo Òjó Priscilla Òjó Jukes ni ó ti sọ di mímọ̀ wípé lẹ́tà ìdúnkokò kan òun ni wọ́n fi jíṣẹ́ sí ọ́fíìsì ìyá rẹ̀ lẹ́yìn oṣù péréte tí ó ṣe ìgbéyàwó pẹ̀lú ọkọ rẹ̀ tó jẹ́ gbajúgbajà olórin lórílẹ̀‐èdè Tanzania Jumas Jukes. Priscilla ló sọ eléyìí di mímọ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná tó wáyé ní ilé-iṣẹ́ ìyá rẹ̀. Ó ní lẹ́tà náà ló wá láti ọ̀dọ̀ àwọn ènìyàn kan tí inú ń bí tí wọ́n sì sọ di mímọ̀ sínú lẹ́tà náà wípé ó fi ayé ènìyàn kan sínú wàhálà. Ìwọ ń gbádùn ayé tirẹ̀ pẹ̀lú ọmọ rẹ̀, ó mà láyà o. Ó lè yé láàrin oṣù mẹ́ta àti ń ṣe ìtọpinpin rẹ̀. A máa sọ ìgbéyàwó ọmọ rẹ̀ di ohun tí kò ní ìtumọ̀. A máa bàjẹ́ tó jẹ́ wípé ọmọ rẹ kò ní gbádùn ìgbéyàwó rẹ̀. Ṣebí a wà níbẹ̀ ní ọjọ́ tí ọmọ rẹ̀ ń ṣe ìgbéyàwó. Dúró kò ríran wò. Ẹgbẹ́ Tinubu yìí ni wọ́n fi eléyìí léde. Priscilla sọ di mímọ̀ wípé ìyá rẹ̀ kò sí ní ilé. Ó ti wá sí orílẹ̀-èdè Tanzania ní ìgbà náà ni kò ṣe rí lẹ́tà ìdúnkokò àròkọ ìdúnkokò èyí tí wọ́n fi ránṣẹ́ sí. Àfìgbà tó dé láti orílẹ̀-èdè Tanzania ló tó rí. Priscilla Òjó sọ di mímọ̀ wípé òun yóò ṣe àfihàn àwọn ènìyàn tí wọ́n fi àròkọ ìdúnkokò náà ránṣẹ́ àti bí wọ́n ṣe mú wá. Bákan náà òun yóò fi sí ìta gbangba, òun yóò sì fi ránṣẹ́ sí àwọn ọlọ́pàá. Ìyá rẹ̀ fúnra lára rẹ̀ Iyabo Òjó ló ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ẹ̀mí kankan kò bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ó sì dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ panápaná ti orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn òṣìṣẹ́ rẹ̀ fún ohun tí wọ́n ṣe lórí ìṣẹ̀lẹ̀ náà. Gẹ́gẹ́ bó ti ṣe fi sí ojú òpó wípé ọ̀tá dán wa wò lónìí ṣùgbọ́n Ọlọ́run sọ pé rárá, Ọlọ́run wà pẹ̀lú wa, a máa padà. The devil tested us, but God said no. With God on my side, we will bounce back bigger. You guys, I'm here again. It's your girl, Just Addiction, and we are what? The biggest street fair in the DMV. Argue with your keyboard. Where am I at? Where the magic is gonna happen. Where what? The magic is gonna, where we're gonna network, where we're gonna sell out, and where we're gonna what? Dance and have fun. Let me show you around. Come with me, my lovely. Looking for a babysitter on August 30th? Don't bother yourself. Look around you. The kids can come, make it a family day. Let the kids have fun too. We have someone, we have a vendor bringing kids items. Let them shop, let them eat, and let them come have fun. Wanna come with the guys? All your girls, look. You can come chill. We have the baddest hookah vendor that's gonna be around. Oh my God, I'm so excited. August 30th, make it a day. It's a day, it's basically a day party. Do you like to take photos? Content? I got you. Look, you see this space? It's all for you. We're gonna have photo booth here for you. Red carpets, green carpets, yellow carpets, blue carpets. August 30th, Summer Trade Fair. You just want to come and chill, eat, drinks, forget it. We have everything for you. See the bar? Big enough for you, your friends, your brothers, your sisters, your family, everyone. And guess who's going to be in the building? A&S Grill Master going to be on the ones and twos, grilling the chicken, the fish, the turkey, everything that you need. Just Addiction Summer Trade Fair. It's about to be blown. Thank you so much. August 30th is all for my black-owned business. Thank you.
ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.